Ẹ kú déédé ìwòyí, orúkọ mi ni Ọlájídé Ọláyẹmí. Ẹ̀kọ́ kejì fún sáà yìí ni ẹ̀kọ́ ilé. Nínú ìmọ̀ àtẹ̀yìnwá, a rí ọmọdékùnrin tí ó ń dọ̀bálẹ̀ kí ìyá rẹ̀. Kí ni ẹ̀kọ́ ilé? Ẹ̀kọ́ ilé ṣe pàtàkì, ó ṣe kókó. Ìdí nìyí tí Yorùbá fi ń pa òwe pé kí a má rí ọmọ bí sàn ju ká bí ọmọ tí kò ní ẹ̀kọ́ lọ. Lára ẹ̀kọ́ ilé ni ìkíni jẹ́. Yorùbá bọ̀ wọ́n ní ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, a gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń kí ènìyàn tí ó jù ni lọ, ẹgbẹ́ wa tàbí ẹni tí kò tó wa lọ́jọ́ orí. Ìgbà tàbí àkókò tí à ń kí ènìyàn nílẹ̀ Yorùbá, ìgbà mẹ́ta tó ṣe pàtàkì tí à ń kí ènìyàn ní ìgbà òwúrọ̀, àní ẹ káàárọ̀, ìgbà ọ̀sán, àní ẹ káàsán, ìgbà alẹ́, a sì ní ẹ káalẹ́. Ìṣesí wa nígbà tí a bá ń kí ènìyàn. Tí ọmọbìnrin bá fẹ́ kí ẹni tí ó jù lọ, ó gbọ́dọ̀ kúnlẹ̀ pẹ̀lú orúnkún ẹsẹ̀ rẹ̀ méjèèjì. Gẹ́gẹ́ bí ọmọkùnrin, ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ gbalaja tí ó bá fẹ́ kí ènìyàn tí ó jù ọ́ lọ. A tún ní ìgbà tàbí àkókò bíi ìyálẹ̀ta, ìrọ̀lẹ́, ìdájí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ìbéèrè síwájú sí i, ẹ lè kàn sí Yorùbá Channels lórí nọ́mbà wa tí ń bẹ lókè yìí tàbí àdírẹ́sì kánàkó wa yorubachannels@gmail.com. Ẹ ṣeun púpọ̀. Ire o.